gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná ọ̀rọ̀ ti fẹjú kẹ̀kẹ́ àfáà Saheed Shittu èsì ni kó má fi aṣọ péńpé rúkọ bá ibi tọ́rọ̀ dé dúró yìí èsì ni bí àfáà Saheed bá ń bẹ ní orílẹ̀-èdè yìí dandan ni kún ó mú kò sọ́gbọ́n tó fẹ́ dá sí eléyìí tó bá jẹ́ pókè òkun lọ́ba wà bí ṣe máa sá lọ àfikọ́ ya dúró síbẹ̀ lẹ́yìn kò sọ́gbọ́n tó fẹ́ dá wọ́n padà fi wárántì wọ wálé ìyẹn tó bá sá lọ sókè òkun torí pé ẹjọ́ tó wà nílẹ̀ yìí ẹjọ́ rẹ̀ ni ẹjọ́ sì ní jẹ́jọ́ ẹni kéèyàn wá sá lọ kó wá ní pé kẹ́lómi ọmọ bá òun dáhùn ẹjọ́ yẹn kódà bí ọba gba lọ́ọ̀yà dandan ni kí lọ́ọ̀ sáfojú kan báyìí dandan ni kí lọ́ọ̀yà òbí lóríṣiríṣi ọ̀rọ̀ dandan ni kó gbẹ̀ngàn yọjú sílé ẹjọ́ kó lọ sáyà àwọn ẹ̀hún wíkọ̀ kan kí ló da òun pẹ̀lú Alfaad Fulani kí ló da òun pẹ̀lú Alfaad Fulani papọ̀ à ń gbọ́ wípé ó ti mú Alfaad Fulani náà ti mú ẹgbẹ́ àríyàn ṣe o lẹ́yìn kí ló fa mímú tí wọ́n múra wọn kí ló fa ẹ̀sùn tí wọ́n fi kanra wọn irú èèyàn wo gangan òun ni àfáà Saheed Shittu jẹ́ ẹ̀rí wípé òdú ni kì í ṣe àìmọ̀ fún olóko ọ̀nà wo ni àfáà Saheed Shittu gbà tó kìkì ẹ̀ fi kàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé láàrin àwọn ọmọ Yorùbá láàrin àwọn tí ìsọmọ Yorùbá mìíràn tẹ́jà fà ọ̀nà wo lórin tó kìkì rẹ̀ fi kàn ẹ̀rí wípé ká máa bara ẹni jẹ́ ká máa tọwọ́ bọ ìjọmọlúàbí àwọn èèyàn ìyẹn àwọn àfáà ńláńlá tó jẹ́ bàbá wa nurse Islam nílẹ̀ Yorùbá ẹ rí wípé ìní àfáà Saheed Shittu ọ̀nà yẹn lọ́gbà ló fi dìde irú kí ni sọ ń pa wọn ẹ rí pé tó bá gbà àfáà kan mú yóò lẹ́lẹ́bọ ni yóò máa wá ọ̀nà àrékérekè láti gbá àfáà yìí jáde láti máa lu àfáà yìí gbóngbó ìta àfáà yìí ṣe rere tó ṣe rere yóò máa kó jọmọ́ra wọn láti kó ń ba àfáà yẹn lórúkọ jẹ́ pàápàá jùlọ gba àwọn tí ń tanu àbùkù sí yìí ta ló sẹnu wọn ta ni kò ṣẹ̀sìn lọ́nà tó yẹ nu wọn ẹ̀rí pa àfáà Saheed ti gan wọn ń pariwo wípé kò mọ kéwú wọ́n sọ pé kò mọ kéwú pé tẹ̀bádẹ̀ gbogbo wáàsí rẹ̀ ti ń ṣe náà ẹ lọ gbogbo àwọn fúnra tó ṣe jáde ẹ rí bì kankan tó ti ṣe wáàsí ti ń ka kí ó ti ń túmọ̀ rẹ̀ ẹ lè rí bì kankan tó ti mú tọ́píìkì kan tó fi ń ṣe wáàsí fáwọn ọmọ aráyé tọgbàjá náà sì tẹ́ ń bá túmọ̀ tí ń ka kí ó tẹ́ ń túmọ̀ ẹ̀ sí Yorùbá ẹ lè rẹ́yọ̀ kan péré àfi bí títí ń wà lébú àwọn èèyàn káàkiri títí ń sọ ìsọkúsọ ń pa àwọn àfáà dẹ́n kí ló fa òun pẹ̀lú Alfaad Fulani kí ló dà wọn papọ̀ kí ni ń bẹ láàrin wọn ṣé ń tọ́ wà láàrin wọn yẹn sọ wọ́n dọ̀rẹ́ ni àbọ̀padà tú wọn ká ìjà àárín wọn kún régé bó lọ̀rọ̀ wọn dé dúró báyìí bí fídíò yìí láti rí àṣírí rẹ̀ dẹ́n kí ló mú kí ọ̀rọ̀ wọn wọ́n tọmọ́ ti àfáà Sákì sàmà àfáà Sákì èyí tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ́ mà àfáà Sákì bí fídíò yàwó àtẹ́rẹ́ náà ti pẹ́ òdú ni àfáà Sákì kì í ṣe àìmọ̀ fún olóko wọ́n ti forí kólé agbọ́n o wọ́n ti forí tú ilé oyin dandan ni kó yọ táwọn oyin ti ń lé wọn káàkiri a wàá gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún yín nípa ìwà àfáà Saheed Shittu ẹ rí i páwọn ògo Ìlọrin ń lé káàkiri wọ́n ní ń bẹ̀bẹ̀ lọ́tún ń bẹ̀bẹ̀ ló sì gbogbo àwọn tó ti bú lù lọrin wọ́n ló bú bàbá wọn lọ́la wa ṣéwù aláwòye àsìmúkà mílíọ̀nù náà sì yẹn èmi àlọ́rin wọ́n láfa Saheed ti bú rí then bàbá wa Adam Sali lórí tó jẹ́ bàbá fún bàbá Mudiru Morikas ẹ rí i pé wọ́n ní bàbá àfáà Saheed Shittu wọ́n fi àfáà yìí táyé ni àìmọye àfáà bẹ́ẹ̀ ẹ wàá gbọ́ gbogbo àwọn àfáà tí àfáà Saheed Shittu tó ti yàkàyàká tó ti tẹnu àbùkù kan tó ti ń pè wọ́n lẹ́lẹ́bọ tó ń pè wọ́n lẹ́ni tí ọmọ ẹ̀sìn Islamu ẹ̀rí ń bí then kí ní ń bẹ láàrin òun pẹ̀lú àfáà Al-Fulani kí ló dà wọ́n papọ̀ pẹ̀lú àfáà Sákì ẹ gbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ àbí àṣírí fídíò yìí o mo fi fẹ́ ká tẹ̀lé wa lọ ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ ohun tó ń ṣẹlẹ̀. Bismillahir Rahmanir Rahim ọmọ tó ní ọbẹ̀ tíyàwó bàbá òun ṣe ó dùn ìtàn bí ìyá rẹ̀ ṣe kú nílé ló fẹ́ gbọ́. àwọn ìwà tá àfáà Saheed Shittu wù yìí ìwà ìkẹnubọnú ọmọlúàbí ẹni ìfaṣọ ọmọlúàbí ẹni ya ẹjọ́ tó ń torí ẹ̀ bá ní fa wàhálà ẹjọ́ tí wọ́n béèrè ẹ̀ nínú kóòtù ayé
ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò kàn ẹ́ nìkankan ò fọ̀rọ̀ ayé ẹ̀ nìkankan lọ ẹ́ wáyé kó wà sí ní bá ń wọ̀ sí sọ̀rọ̀ ìjọ lọ́nlọ́kan sọ̀rọ̀ ẹbọ ò dá ẹ má ṣe sàlámù alaykum ká máa wá kojú bọ inú ilé onílé inú àfẹ́sì aláfẹ́sì lọ ba ọmọlúwàbí ẹni jẹ́ lórúkọ mò ń ṣe wá sí gbogbo àwọn àwà yìí àwọn tó fi bẹ̀rẹ̀ mo ti kà wọ́n Sheikh Al-Fulani Baba Mufti Sheikh Yahya Salati àti ọ̀pẹ nìkan bàbá wa Sheikh Adam àwọn tí àfáàfi bẹ̀rẹ̀ nìyẹn tó nkálukú náà wá mú àwọn sleg àmà ọ̀rọ̀ wọ́n wá ń lẹ̀ mọ́ náà wọ́n ń parọ́ mọ́ àwọn bàbá wa nkálukú náà wá mú sleg àmà ọ̀rọ̀ wọ́n wá ń lẹ̀ mọ́ náà nínú ẹ̀ ni wọ́n pè bàbá kan ní alágbára níjọ́ náà bàbá alágbára yẹn òun ló jáde ó ní bàbá tó bí àfà Saheed olè ní ń jà nísàlẹ̀ Èkó ó lọ dín wáyà ká níbìkan ni wọ́n mú wọ́n wá lẹ̀ lókùúta pa wọ́n lù pa sísàlẹ̀ Èkó ni tọ̀ ọ̀rọ̀ yẹn dùn àfà Saheed kódà ẹnìkan náà tó padà fọ̀rọ̀ yẹn kọ orin kìnnìkan gbogbo ẹni bá tẹ̀lé àgbákò lẹ́sẹ̀ àfà Saheed ọ̀kìnnìkan tó kọ Saheed Shittu ẹni kìnnìkan ẹni òfò gbogbo ẹni bá tẹ̀lé àgbákò lẹ́sẹ̀ èyí náà tó ìtì ẹ̀ kó tó wá di pé àwọn ọ̀kan lọmọ náà ń kẹnu bọnú àfíẹ́sì tiẹ̀ náà sọ̀rọ̀ ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ̀ láì dáa ìwọ yìí ọmọ yìí ń pọ̀n mọ́ ọmọ yìí ẹlẹ́ja dídín pọ̀n mọ́ ẹja dídín nìyá rẹ̀ ń tà wọn kálukú sáà ń fi àwọn ọ̀rọ̀ burúkú náà ń sẹ́sùn náà sẹ́mà ní tíyàn ò bá ní í ṣe àbí ní tíyàn ò bá ní í gbà wọ́n fi lọ yàn ní gbogbo àwa tá à ń sọ̀rọ̀ sí níjọ́ náà èmi mara mi lẹ́ni tí ò parọ́ mọ́ àfà Saheed gbogbo tí mo sọ ń pa rẹ̀ òdodo ni kí n parọ́ mọ́ ọ̀rọ̀ lèmi ń sọ ṣùgbọ́n tí àwọn pé tí wọ́n ń pè ní ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ ní mo kàn ń wò wọ́n ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń bè bú ìwọ kìnìkan afẹ́sọ̀tàn bàbá Zaki part 1 bàbá Zaki part 2 bàbá Zaki part 3 kí ni ìbátan intenso yẹn pẹ̀lú intense alẹ́ ń ba nǹkan jẹ́ ok ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ ní bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ní ìṣẹ́ tó ń ṣe nìyẹn abẹ́ ń fìdí ọ̀rọ̀ táwa sọ múlẹ̀ pé bó ti rí nìyẹn pé ẹ̀yin ní ẹ̀ẹ́dà irú irọ́ tẹ̀ ń pa mọ́ àfà Saheed níjọ́ tó ṣẹ̀ ṣùgbọ́n bó ṣe pé ń tẹ́ ń fi ń parọ́ mọ́ yẹn òun náà ń ṣe é fún yàn kò jí oníkálukú lè kọ́ṣàn yín pé kí lẹ̀ ń parọ́ mọ́ fún nìsín ẹ má parọ́ mọ́ mọ́kàí irú ẹ̀ náà lẹ̀ ń ṣe fáwa tá a bú bàbá kàkà irú tẹ́ ń ṣe ń jọ́sìn ń júwe wípé òpùrọ́ nìyí ẹ̀ níwà ẹni ìwà bá sì sọnù lára ẹ̀ kò dá lẹ́ni àbárin ẹ̀ṣọ́ wa nù náà ẹ̀wọ̀n fún kálukú náà ti lẹ sleg àmà ọ̀rọ̀ mà kí ló wá pàdé ọ̀rẹ́ dà torí ńgbà táwọn wí àfà Al-Fulani ni ọ̀kan lọ́mọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtèmi ni kódà tí gbogbo àwọn àfà pátápátá Sheikh Labib ní olórí ológogoro yìí pẹ̀sí ológogoro yìí gbogbo wa kákọ́sì kan náà ni gbogbo wa wà
because àmọ́ wa ara wa ń gbà náà gbogbo wa jọ wà lórí ojú kan láti fi bá Saheed jà ní Sheikh Ismail Egba gbogbo wa pátá Saheed yìí àfi ká wọ́ lulẹ̀ ló bí àwọn mítìn kan ẹnìkan ṣoṣo tí mo mọ̀ tí ń pọn Saheed lẹ́yìn ìjọ náà pé má wọ́rí má ṣe tiẹ̀ lọ ní àfa olórí alálàájì nìkan èmi mọ̀ tí ń pọn Saheed ẹni mo tún rò ó sí padà jẹ́wọ́ pé wàláhì ìyìn sí lẹ́yìn rẹ̀ o ìyẹn ni Sheikh Imran Eleha kódà mo sọ ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn wọ́n sì gbọ́ mo fi ọ̀rọ̀ tó lè ránṣẹ́ sáwọn náà wọ́n gbọ́ mo sì gbọ́ lẹ́nu alásùnmọ́ àwọn kan pé wọ́n gbọ́n tí mo sọ kódà ó dùn wọ́n torí tí mo fi lọ̀ wọ́n èyí sí tiwọn. so mo tún fásitì yìí sọ fún Sheikh Imran Eleha pé ká má bínú ọjọ́ náà ẹ̀yin lálásùnmọ́ wọ́n ní látàs aláni lè mọ́rí ì bó bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀ tó búgbá lọ tó búgbá bọ̀ ẹ̀yin ní máa yìn inú mo fi sọ̀rọ̀ ránṣẹ́ ńjọ́ náà ṣùgbọ́n ẹni tí ẹ nípọn látòun tó máa fún lẹ́bùn yóò kárí gbogbo àwọn afẹ́ lẹ́bọn mo sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ńjọ́ náà pé olórí alálàájì sáwọn àfà wà lẹ́lẹ́bọ pé àfà Saheed yìí a nílò rẹ̀ nínú ẹ̀sìn òun ni umaru ẹ̀sìn umaru Islam umaru àsìkò tí wà nìyẹn lágbóńdókò ọmọ lágbàǹkásà mo tún dé wọ́n tún múná sí wọ́n fọwọ́ gbáyà àwọn nílágbóńdókò ọmọ lágbàǹkásà umaru ẹ̀sìn ló di aṣọ àwọn bàbá wa mú ní ìyá tó pọ̀ tó báyìí kí ló wá fà á tọ́rọ̀ tó fi yí padà táwọn tí wọ́n ń bá àwọn apá kan tí ń bá Saheed ìjà ogun ṣe kú lẹ́yìn tán ṣe kú tán tún wá padà dá lájọṣe Saheed ẹ̀yin kan wá ń bínú pé wáì ẹ̀yin kan ẹ ti gbàbọdè kò yẹ kẹ́ sí lẹ́yìn Saheed Shittu irú kí ni wá nìyẹn alábòsí nìyí ẹ ń gbàbọdè lọ́rin àṣírí tí ń bẹ lẹ́fẹ́ gbọ́ yìí wọ́n padà bọ́rọ̀ yẹn débi wípé àfáàlì Fúlàní fọlọ́pàá gbé Saheed ẹni ó dẹ̀ strong gan lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n wá charge ẹ̀ sí court wọ́n gba bench warrant lé lórí àfá Saheed ò lè wọ Nàìjíríà bó ti wù ú má ó ti kó máa wọ̀ tó wòsì yányányá bí olè tó bọ́ lọ́wọ́ ọlọ́pàá lẹ́yìn bẹ́ẹ̀ kò lè wọ Nàìjíríà mọ́ gan fi bí ọdún méjì mẹ́ta torí gbogbo bí tán bá ti gbọ́rù ẹ̀ wọ́n lọ gbé ni wọ́n track ẹ̀ Àfá Saheed náà wá wò pé ọgbọ́n wo lòun fẹ́ dá tóun fi bọ́ níbi ìkíní yìí bó lòun sì fẹ́ wọ Nàìjíríà nílùú bàbá òun tóun ní ráyè wọlé òun náà wá charge àfá Fúlàní sí court pé àrò òjò ní orokùn kò jọ ní ro adìẹ ni ó charge àfá sí court òun náà wá gba bench warrant lé àfá Fúlàní lórí àfá Fúlàní wá fẹ́ lo lọ́yà pẹ̀sí àwọn ológogoro yìí ló wá fún àfá ní lọ́yà wọ́n jọ sọ iye tí wọ́n ó gbà bóyá 1.5 million mo lo bóyá nítorí pé mi ò mọ specific amount tí wọ́n jọ agree sí ṣùgbọ́n owó yẹn ó lé ní 1 million kò wá wọ 2 million láàrin 1 to 1.5
àfáà Fúlàní ló lè kọ̀nfàmù iye tí ó dà wọ́n pọ̀. Mo rò pé àfáà ò ní káàṣì lọ́wọ́ ńjọ́ náà, bóyá wọ́n ti fọ àwọn owó wọn sí bùkátà kan àpò ní business, owó ìdúró lọ́wọ́ ẹ̀. Mọ́tò kan tí wọ́n bùn wọn, Kókó Sẹ̀ríà ló pìrìsẹ́ǹtì kí ìyẹn fún wọn, bóyá látọ̀dọ̀ MC, ìmọ̀ báàrin yẹn náà tó ṣe jẹ́, ṣùgbọ́n nígbà náà Kókó Sẹ̀ríà àtẹ̀mísí ẹnu wọn kò, kọ́lọ́n tó wọlá agbára ẹ̀ kó bá wa jẹ́nu wọn ó kò padà, kó sọ wọ́n dà lájọṣe eré padà. Kókó Sẹ̀ríà ló pìrìsẹ́ǹtì, fídíò rẹ̀ wà lórí afẹ́fẹ́ lójú sọ bẹ́ẹ̀ o. Mọ́tò tí wọ́n wá bùn wọn yẹn ìlà àfáàtà, wọ́n yọ owó ti lọ́yà fún, wọ́n ń lọ sí court, tó ẹ̀ẹ̀kan náà lọ́yà ò yọjú sí kóòtù mọ́, ó sì ti gbowó. Kò wá sọ fún àfáà Fúlàní pé òun ò yọjú, kò sì sọ fún kóòtù. Ó níwèé kan tí wọ́n máa kọ tí ó mú reason pé bí mi ò ṣe wá yìí o, in tó fà tí n fi wá rè ẹjẹ́ amúdéètì mi, màá sọ fún client mi, kò ṣerú ẹ̀. Alhaji Fúlàní ó mọ̀ pé lọ́yà ò lọ sí kóòtù. Ẹsẹ̀ má gbàgbé pé pẹ̀rẹ̀sì àwọn ológogoro yìí ló fún àfáà lọ́yà, kò lọ kóòtù mọ́. Inú bí adájọ́ pé who are you? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́, à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́, ibi tẹ́jọ́ yóò parí sí àti ìmọ̀, lọ́yà ò wá kóòtù mọ́, ìwọ náà ò wá kóòtù mọ́, who are you? Wọ́n issue bench warrant lórí ọkọ̀ àfáà Fúlàní náà. Tọ́ àfáà ń ṣiṣẹ́, wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò ń bàdàn bí níjọ́ náà, èmi àti wọ́n jọ lọ sórí rédíò yẹn rí bí ẹ̀kan abẹ́ méjì lájọ lọ sórí rédíò yẹn. Afáfẹ́ wọlé iṣẹ́ rédíò ní kọ́ọ̀lù wọlé pẹ́tọ̀ ẹgbẹ́ra o, wọ́n ti tíráàkì yín, ilé iṣẹ́ rédíò kan lè fẹ́ wọ́n bàdàn báyìí wọ́n dápọ̀ àdúgbò rẹ̀ níjọ́ náà, bẹ́ẹ̀ báyìí wọnú bẹ̀ yẹn wọ́n gbé yín o. Kí ni mo ṣe náà? Bẹ́ẹ̀ tí wàrà títí wà lórí orúkọ yín yọjú sí kóòtù. Bẹ́ẹ̀ tí wàrà ti báwo? Kọ́ntrátì tá àfáà gbà tí wọ́n fi ń sọ̀rọ̀ lórí rédíò yẹn lọ́wọ́ ilé iṣẹ́ kan ti gba kọ́ntrátì yẹn, pé wọ́n bá wọn ṣe advert, wọ́n dẹ̀ máa ṣe program lórí ẹ̀. Bá àfáà ṣe jọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn àtàníbẹ̀ yẹn pé ẹ dákun, ọ̀nà wo ló jáde sẹ́yìn? Àwọn ọlọ́pàá ti wà wájú ilé iṣẹ́, wọ́n sí ọ̀nà tó jáde sẹ́yìn yẹn fáfá làfáà jáde. Alélé àfáà mú eré ọ̀rọ̀ agbádá rè, ó ti di káká agbádá sí apá ọ̀tọ̀ àbápá òsì, ká dé ìbáyìí ká mọ́ eré ajá wáhùn, àfáà gbéra tán. Ṣé mọ̀ pé contract yẹn wà terminated? Ọ̀rọ̀ di pẹ̀lẹ́sì ẹ̀yìn ológogoro, lọ́yà tẹ́ fún mi kò lọ kóòtù, kò tún pè mí. Ọgbọ́n Fúlàní mọ́ bá ń gbò, mọ́ pè fún yín, ẹ̀ṣẹ̀ tó rù. Gbogbo ṣe wọgbó tí lọ́yà náà ò ṣiṣẹ́ mọ́ nù. Lọ́yà ò wá ṣiṣẹ́ mọ́, ìdààmú dé bá àfáà. Báwo la ṣe rí lọ́yà mi? Ni wọ́ pẹ̀sí àwọn ológogoro bá tún ní wàá present another lọ́yà fáfáà. Ìnákú nìyẹn. Ìwọ pẹ̀sí àwọn ológogoro oníwà present another lawyer fàáfàá
another lawyer yẹn wá ní àwọn jọ agreement pé òun ó tún gba ilẹ̀. Àfáà wa ń béèrè lọ́wọ́ Percy Ológogoro pé èyí tí ó ṣàkóbá tí ó rọ fídíò ní bench warrant yẹ̀yìn náà lẹ gbé ilẹ̀. ẹ tó wá fún mi lọ́ọ̀yà mi òun náà tún ṣàdéhùn pé kí n tún fún un nílẹ̀. lọ́ọ̀yà àtàkọ́kọ́ yẹn owó tó gbé lọ yẹn owó kí lòun. Percy àwọn Ológogoro òun ti tún sọ ọ̀rọ̀ yẹn di business. bí a ti jọ ń gbowó pẹ̀lú lọ́ọ̀yà ni wọ́n jọ ń gbalẹ̀. wọ́n jọ ń pin ni wọn ò jọ pin ni ìwọ ló sábà lọ́ọ̀yà wá dáa fẹ́ lónìí yẹn. gbogbo ìgbà tá à ń wí yìí ọ̀kan lọmọ tí wọ́n ń bínú bí afọ́jú ajá yìí ó gbọ́ sí gbogbo ẹ o ó mọ̀ sí gbogbo ẹ o bí ò bá sì mọ̀ sí a ní ẹ̀ ṣàlàyé ẹnu tìyín náà. gbogbo èébú tẹ̀ ń bú ìtàn bàbá àfáà Zaki ìtàn bàbá Zaki part 1 part 2 part 3 kí ni a fẹ́ fìyẹn ṣe abẹ́ fi ń júwe àìjọmọlúwàbí ara yín. ẹ tí ì gbọ́ nǹkan kan ẹ ń gbọ́ bọ̀ wá ni ẹ tó pàdé mi láàárọ̀ ọ̀la wọ́n jù mí ilẹ̀ fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ rí wípé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí la gbọ́ yẹn gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fún wa a ó máa mú wá fún wa nígbàkúgbà lóòrèkóòrè bí nǹkan bá ṣe ń lọ nílẹ̀ Yorùbá láàrin àwọn àfáà ni láàrin àwọn pásítọ̀ ni láàrin àwọn bàbá oníṣẹ̀ṣe àwọn babaláwo ni láàrin gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a ó máa mú fún wa wá ní ẹyọ ọ̀kan èjì tọ́jà yìí pé wọn ò ní jọra wọn táwọn dẹ̀ máa kọ́gbọ́n bẹ́ẹ̀ rí pé pápá jùlọ àtọ́pá ń gbé àwọn fọ́nrán yìí jáde látàrí pé àwa ọ̀dọ́ ká máa rí n tó ń lọ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílẹ̀ lókè òkun ni ká máa rí ohun gbogbo tó ń lọ láti fi jẹ́ pé ká mọ bá ó ṣe máa hùwà ká mọ bá ó ṣe máa ṣe ìṣesí wa láti fi mọ ọ̀nà tọ́tọ́ ọ̀nà tó yẹ ẹ rí i pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn òbí wa o iṣẹ́ ń bẹ lọ́wọ́ torí pé àwọn tó yà ọkàn síta yìí náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tẹ bá bẹ̀ wọ́n wò tẹ bá wá wọn délé tẹ wádìí wọn ẹ rí i wípé láti kékeré náà wọ́n ti ya ìyàkuyà láti kékeré náà lẹ́nu ò ti ká wọn torí pé wọ́n bá dàgbà ẹ wà rí yẹn so àwọn táàdì subscribe ẹ jẹ́ ká subscribe kàlí máa láwọn fídíò mi wò ẹ ṣé gan bá tún ṣe ń lọ àmọ́ mú wá fún wa ẹ kú àdúró tiwa ilé wọn náà wa kò ní bàjẹ́ ìjẹ̀mí wa kò ní nira tó ti dánú ọ̀rọ̀ wò ní fọwọ́ lọ́wọ́ ní fọwọ́ bàjẹ́ kan o àwa táwa ní àgbòn rere ṣe àwa táwa ní òkè òkun àgbòn rere ṣe sílẹ̀ wa wọn nídìí wa ń pa àyàkọ́ wálé àwa táà sì wà nílé wà nígbé àgbò bí iṣu ẹ ṣé gan ká tún máa retí omi.